ọjọ́ kan mo kọjá ní Ìrágbìjí wọ́n ń sọ fáwọn ọmọ pé ẹjọ́ tí mo bá ti débi ìyànà ilé ẹ̀rọ Àríkẹ́ mo fẹ́ rí ẹ bá mi kànlẹ̀kùn rẹ̀ pé Alájà Kaola wá láti Ìbàdàn ó ká mi lára gan mo ti wá sùn lọ sínú mọ́tò wọ́n ti gbé mi kọjá ọjọ́ ẹni mo ń bọ̀ wá rí bàbá wa Arágbìjí wọ́n wá gbé mi kọjá àwa kọjá tán mo á ní ẹjọ́ mo sì ní mo fẹ́ rí ẹ̀rọ Àríkẹ́ wọ́n ní kí lẹ fẹ́ fi ẹ̀rọ Àríkẹ́ ṣe dákun Alájà kí ló kàn àfáà lẹ́yìn náà mo ní bẹ́ẹ̀ ní ìjiyàn mo fẹ́ bẹ̀ ni pé kó ṣe sùúrù wọ́n ní kí lẹ tún bẹ̀ mo ti balẹ̀ jẹ́ already ẹ̀bẹ̀ yín wò lè ní ìtumọ̀ kankan sí mà ó ti dá nǹkan rú ẹ̀rí tí ń sọ ni màmá ẹ fi ọ̀rọ̀ Àríkẹ́ lẹ̀ o ẹja máa lọ bí àwa ń lọ kálukú ọmọ ètò pé òun ní ṣe èyí táwa ń ṣe ìyẹn ẹja mójútó sí ìwọ náà wo ìṣesí yẹn Àjíà ìwọ náà wo ìṣesí yẹn Àjíà wo ìwà yẹn Ọlọ́run bá lékè ọlá tún ní wáyé kò sì sí lẹ́yìn alábòsí béèyàn bá gbé èpè tó lo ìwo tó lo àyájọ́ tó lo àṣẹ gbogbo tí èèyàn rí kọ́ máa lò yẹn tó bá ṣe déédéé ìrádá Ọlọ́run ní ọ̀sẹ̀ kọ́ ọgbẹ́ kábàrí báyìí kó o ṣe sí nìkan rúṣurúṣu kọ́ ọmọ ní Adélékè ló ń sin o Nurudeen ló ń sin o kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ kò ní kọ́lọ́run ọgbà kò ní kọ́lọ́run sórí kọ́lọ́run ọgbà sórí kọ́lọ́run ọlọ́ọ̀dọ̀ rẹ sórí kọ́lọ́run ò ṣe tiẹ̀ sórí kọ́lọ́run kọ̀yìn sí ẹ sórí pé o kó bá Aláàjì à ń bọ̀ o kó bá APC àhán yìí náà sì ló fi kó bá wọn sí ìwọ náà wúra rẹ láìfù ni mò ń wò ní ọjọ́ tó ń pín ráìsì abọ́ kan ó dá mi lójú tó àdá wípé agolo márùn òun ló wà nínú ọ̀rá kọ̀ọ̀kan ní ọjọ́ tó ń sọ pé ẹni tí ó bá dìbò fà ń bọ̀ ọmọ rẹ̀ ò ní àá lẹ́nu rẹ̀ ibà bí amọ̀ níwọ̀n náà ìwọ náà wo ohun tójú wa máa ń kẹ̀kà tó bímọ àwọn kan bẹ lẹ́nu ẹ̀ tí wọ́n ti bí àwọn kan wá sí ayé wọn tí wọ́n rí tracy sí páwọn olóyún ṣé irú èmi tó jẹ́ pé mo ṣàgàn yìí tí mo tún bímọ tán táwọn ọ̀tá òtún tí ẹ tún bà mí ló kọjá lórí ẹ̀ ṣé mi yẹn ní wàá máa gbé ọmọ ọlọ́mọ sí pé kí là ń wá láyé ayé tó jẹ́ pọ́nlọ́ wọn bá ń fi wá yá fíìmù ni ọ̀rọ̀ wá dàbí ìgbà tá à ń ṣeré ipe ẹ lo ayé ẹ lọ sùn nígbà bá kú òun lójú owó tó láwàá kí ló fà tọ́lọ́run tó ní wọ́n ò fi ní kọmpitítọ̀ kọmọfẹ́ ni kẹ́kẹ́ ṣe kéje ara ẹ̀ torí bí ìjọba ṣe le tó ẹni tí ń bẹ lórí kìláfà ẹni tí ń bẹ lórí ìjọba lọ kéèyàn ó tó lè mú ẹni tí ń bẹ lórí ìjọba kúrò níjọba olúwarí ó ṣe báyìí èyí ó ṣe kó tó jẹ ọba ti jẹ́ kí àwọn APC kan rọra máa ṣètò wọn jẹ kó o má fẹnu bà nǹkan jẹ́ fún wọn ìwọ ló fẹnu discourage mind gbogbo èèyàn lọ́sùn ẹnu bú yìí ni ẹnu rẹ mi like ẹnu rẹ wàláhì tàlẹ́mí Alájà Kaola ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ I don't like your mouth if at all mo ń dúró lórí pé kó dàbí à ń bọ̀ bá wọlé mo fẹ́ sọ pé kó wà very careful fún ẹ pé ẹja wo bí ọ̀rọ̀ ń lọ náà ẹja jókòó náà ṣé wọn mọ̀ pé fíìlì tó wà yẹn kò jẹ́ mọ́ fíìlì tó yẹ kó o tira rẹ bọnú àdánwò ṣé wàá lè à ń sọ̀rọ̀ pé àwọn èèyàn kò dídì kẹ́nikẹ́ni ó bínú sí ọwọ́ trauma tó ti ní ọmọ pé wà á ti ní trauma wà ní psychological trauma wà ní trauma ní mind ní orí gbogbo ara wà á ti ní trauma ẹ̀rọ Àríkẹ́ tó ń tà yẹn kò ní padà wúlò fún ẹ torí kò ní ṣiṣẹ́ lára ẹ torí o ti fa wàhálà o ti dára rẹ láàmú ọba ṣe sùúrù ní inna Allaha ma'a sabirin tí gọ́vnà Adélékè bá ṣẹ̀ ẹ́ lásìkò tí ń bẹ̀rẹ̀ ní kìláfà lọ́wọ́ olúwa fún ẹ ní personality ọba ti lọ ọbẹ̀ pé gómìnà ẹsẹ̀ mi ẹ jọ̀ọ́ ẹ mọ tí ń jẹ́ kéèyàn ó ṣe dáadáa sílùú àbí àwàdà ló pè ní ọjọ́ tí mo wọ inú Ẹdẹ lọ ṣe wáàsí mo ní gaskiya Ẹdẹ ti di small London tó bá wá jẹ́ ní tó shellfish kò ní larú ọ̀nà yẹn sí wò tó bá yí pé Adélékè shellfish kò ní larú ọ̀nà yẹn sí Ifẹ̀ kò tún ní dualize ẹ̀ kò ní fún wọn ní bridge àbówó kékeré ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni eyín òun nìkan la lè sọ ni ẹ wo iye àwọn tí Adélékè touch live wọn láyé ẹ wo oore tó ṣe fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ẹ wo àwọn tí wọ́n máa kọjá lọ lójú títì tádélékè ó sì sọ wọ́n déèyàn gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ pọ́lọ́ máa gbàgbé ẹni téèyàn bá ṣe ni àfi ká ṣe dáadáa Ọlọ́run ní man amila salihan fali nafsi ó ní wa man azafa alayha ma rabbuka bizallamin lil abid kò sí nǹkan kan tọ́lọ́run bá yọ́nú sí tó ju dáadáa lọ láyé fẹ́rú ẹni ó bá ṣe dáadáa nìkan
òun lọ́lọ́run ó kọ. Ẹ bá mi share program yẹn kó kẹrọ Àríkẹ́lá, mo fẹ́ kó gbọ́ ohun tí mo sọ sí i nítorí àwọn ọmọ rẹ̀, torí àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ lọ́la wa ìyókù secondary ni ntọ́ dáa jù fẹ́rú ó ní pé ńgbọ̀ bá gbó tó bá kó ń bẹ̀ kẹ́yìn rẹ̀ ó tún máa sọ̀rọ̀. Ànábì ní idha mata al-insan inqata'a anhu amaluhu illa min thalatha illa min sadaqatin jariyah aw ilmin yuntafa'u bihi aw waladun salihun yad'u lahu. Ọlọ́run ní bọ́mọ nìyẹn bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ ló ti bá kú. Nǹkan mẹ́ta ni ègbé kúkú. Alákọ̀ọ́kọ́ ni sadaqa jariyah, ǹjọ́ ní sàárà ọ̀tọ̀ ni ó kira rẹ̀ kìíní kan olókè méjì kìíní kan ó kira rẹ̀ mẹ́bọ fáá ó ti ẹ̀ mọ bí wọ́n fẹ́ dúró sí. Eyín ló sì kó sẹ́nu yìí ó ti fẹ́ fi gbogbo ẹnu ṣe eyín mẹ́kàtàn. Ó tún bọ̀ bá tún yẹ ó tún kira rẹ̀ ní kìíní kan bó bá yọ ọmọ ijó tí ẹnì kankan ò láì ijó tẹ́nì tí ò bí fìtẹ́ ijó yẹn ò bí fìtẹ́ wallahi kò bí fìtẹ́. Kí ni condition tí wà báyìí? Tell us. Sọ fún wa kí ni condition rẹ? Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá àwọn state míì wà láàrin ijọ́ mẹ́rin wọn ní tí kàbó tán àwọn èèyàn ó rí mẹ́tọ́ọ̀dù tí wọ́n lò ní ìbò yẹn wọ́n ní ẹ kọ́kọ́ kà lójú wa náà kẹ́ tó gbé lọ fáwọn INEC ẹ rí táwọn èèyàn ń sọ ni wọ́n ní ìbò tá a dì í ẹ má wọ̀rí mélòó ni lágbájá ni ìwọ náà wo ọ̀dọ̀ rẹ tó ń dìbò sí nítorí ìṣe rẹ ká ní bó ṣe pariwo tó yẹn ní polling booth ẹ wọ́n ò sì rí bò mọ́kànlá ọ̀wá nímú yìí bà rárá ó mì ń kú tí ẹ̀ ní dáadáa kankan bóyá wíkẹ́ẹ̀dì tẹ́lẹ̀ bóyá ò dá alásùnmọ́ tẹ́lẹ̀ ṣọ̀wá ní dáadáa kankan tó tiẹ̀ sí ni ó tún wáá fi tiẹ̀ kó bá àwọn APC. Ya Rabbi salli ala Muhammad ó mọ̀ bà mí nínú jẹ́ o ojú gbà mí tì ó bà mí nínú jẹ́ ó bà mí lẹ́mi jẹ́ gan. Ní ìsìn báyìí bó o lo ṣe fẹ́ máa rìn sọ nínú ìlú rẹ gan ìrìn rẹ ò lè jágara káwá tó sọ pé àwọn ẹdẹ tó jẹ́ pé wọ́n bínú bíi amẹ́rin bínú mọ́ntẹ́ fi ní bínú látọ̀dọ̀ gọ́vnà bàbá wa gómìnà I appreciate you contribution rẹ ní society our governor tó jẹ́ pé ijó yẹn ó so wà attractive tí gọ́vnà bá mú ẹsẹ̀ ẹjọ́ wàláì Davido kò mọjọ́ ojó tó gọ́vnà sẹ́mọ̀ wàláì tàláì bí Davido àti gọ́vnà bá ṣe competition ẹjọ́ gọ́vnà ó jojú yóò gba ẹ̀yìn ife ju Davido tí ń kọrin lọ Davido ń kọ́ ijó lọ́dọ̀ gọ́vnà Nurudeen kẹ́lẹ̀ bá mọ̀ pé gọ́vnà take it easy o bó ṣe wà ń jó tó yẹn kò wá gbá lákàì rẹ̀ kò gbá kó ṣe dáadáa sáwọn èèyàn kò disturb dáadáa rẹ̀ tí ó ṣe sára lù tí ó ṣe sẹ́nikẹ́ni tí ó ṣe sẹ́bí tí ó ṣe sára wàláhì tàláhì ọlọ́run ní padà lẹ́yìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará Ọ̀ṣun ẹ kú oríire akínyín kú oríire pẹ̀lú ògo ọlọ́run oríire yẹn ò ní dorí ibú gọ́vnà tẹ́ ẹ bá ti wá wọlé lẹ́ẹ̀kejì dáadáa tí wọ́n fi ní gbàgbé yín láéláé oníkẹ́ṣe nígbà tí ẹ lọ sí ọ̀dọ̀ bàbá wọn ní Ọ̀fífẹ́ yóò tó ẹ̀mẹ́ta tẹ́ ń dọ̀bálẹ̀ ẹ méjì ó jẹ́ pé torí pé ẹ fẹ́ ti gómìnà ẹ̀kejì ló jẹ́ máa dọ̀bálẹ̀ yẹn àwọn ọba wọn kì í ṣẹgbẹ́ gómìnà o kódà àwọn ìṣẹgbẹ́ president torí ipòye tí wọn àjẹwọ ni bẹ́ẹ̀ náà ni ọ̀dọ̀ bàbá Olúwo ẹ wo bàbá Olúwo rẹ̀ very intelligent man very smart man very brilliant ẹni tí làákàyè rẹ̀ mú yányán òun náà ni bàbá wa Abdulrasheed Telu Olúwo of Iwo land ẹ wo ìgbà tẹ́ ẹ dọ́dọ̀ wọn bàbá Olúwo tún wá lóyà sí débi pé bàbá sọ wípé àwọn fẹ́ yín láfẹ̀ẹ́ tán wọ́n fi ìfẹ́ yẹn pamọ́ ẹ̀dẹ̀ máa wo àwọn lọ́balọ́ba yẹn kálukú wọn mọ̀ tí ń ṣe mo tún wá mọ̀ mo tún pe bàbá wọn onífọ́n mo ní bàbá wọn onífọ́n wọn ni ọlọ́run mọ̀ dáadáa ọba kì í sọ nǹkan kan ọba kì í sọ nǹkan kan ọlọ́run gbogbo èyí tí ó bá ṣàṣì aláǹfààní tí ó ṣe wá dáadáa ẹ wo ìfẹ́ tí kálukú wọn ní sí i káàtì tó wá sọ bàbá wa Àtaọ́jà táwọn gbé yín lórí bàbá Àtaọ́jà ò take it easy o àwọn declare everything ni wípé nínú ìlú yìí o gọ́vnà Adeleke ni ó ṣe kejì wọ́n dẹ̀ ṣàlàyé tó ń dùn wọ́n gbogbo ń tà ń sọ ìyọ̀rọ̀ yẹn ò ṣe é sọ tán oníkálukú wa ń kọ ìtàn ni Ọlọ́run ní man amila salihan
ẹni ọba yẹn iṣẹ́ rẹ̀ láàyò nù yín fali nafsi ó yan iṣẹ́ rẹ̀ yẹn fúnra ẹni ẹni ọba jẹ́ pé aburú ló yàn láàyò wallahi ó ṣe fúnra ẹni torí ma rabbuka ọba tó dá yín bizallamin lil abid kò ní ṣàbòsí fẹ́rú kankan kì í ṣọba alábòsí kò ní dàbòsí pọ̀ máa àjọṣe wọn àtẹni kankan. waja'altu bainakum muharraman fala tazalamu. A kí gbogbo yín pátápátá lọ́ṣun, a kí olórí lọ́ṣun, a kí ẹlẹ́mù lọ́ṣun, a kí gbogbo ọba tí ń bẹ lọ́ṣun, a kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú tẹ́ wà lọ́ṣun, a kí gbogbo yín. Ọlọ́run tún ṣe bẹ́ẹ̀, sẹ́ẹ̀rí sí ṣe bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe, àánú àtọ̀dọ̀ Ọlọ́run ni o. Ọjọ́ aláyé ti dá ibi èèyàn méjì bá ti ṣe competition ẹnìkan. Lẹ́yìn náà aláàjì à ń bọ̀, ẹ ní lo kúkúrú ẹ̀mí, aláàjì à ń bọ̀, ẹ ní nẹ́jà àbànújẹ́, aláàjì à ń bọ̀, Ọlọ́run ó pẹ̀lú yín, aláàjì à ń bọ̀, Ọlọ́run ó ṣàánú yín, ẹ má fi dáadáa lẹ̀ o. Àwọn ọ̀rẹ́ mi méjì kan bẹ tó jẹ́ pé olólùfẹ́ yín tímọ́tímọ́ òun náà ni wọ́n tó jẹ́ pé wọ́n sì jẹ́ ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ tá a jọ jẹ́ alájọṣe tí wọ́n nífẹ̀ẹ́ yín ní kọ̀rọ̀ àti ní gbangba. Máa padà pè wọ́n láti tù wọ́n. Ẹ má fi gbogbo sàárà àtẹ̀ǹṣe lẹ̀ o, ẹ má fi sẹ́ẹ̀rẹ́ lẹ̀ o. Gbogbo ohun téèyàn bá ń ṣe làwọn èèyàn sọ tó bá dàsìkò àdánwò. Àsìkò àdánwò làsìkò òbò. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tọ́lọ́ máa gbà dán oníkálukú wò. Bọ́ ọ bá ṣe rí níwájú Ọlọ́run lọ́lọ́run ó ṣe pẹ̀lú rẹ bá dánwò bá dé. Ọlọ́run ò ní dán yín tán. Ọlọ́run ò sì ní kúrò ẹ̀mí yín. Ọlọ́run ò ní tètè gbẹ̀mí yín. Yóò jẹ́ kẹ́yìn náà lè dé ipò yẹn. Yóò wá ṣàánú yín tẹ́yìn náà bá débẹ̀ ẹ̀ tún lè ṣe dáadáa ju Gọ́vnà Adeleke lọ. Dáadáa ta Adeleke náà ò ní dúró. Ẹ̀yin náà ó tún wá ṣe dáadáa jùlọ. Alhamdulillah, mo dúpẹ́ fọ́lọ́run fún yín. Àwa bẹ̀ Ọlọ́run tí ọ̀rọ̀ Àríkẹ́ ẹ̀yin ará Ọ̀ṣun ẹ má bínú sí o. Ẹ má bínú o torí Ọlọ́run ẹ má bínú o. Ẹ má bínú mo fi Ọlọ́run ọba bẹ̀ yín o. Mo fọ Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin ẹ sá máa wò ó. Ẹ máa wò ó. Ọlọ́run ò ní ṣe yín ní sábàbí aburú fẹ́ dá kankan. Ọlọ́run ò ní ṣe yín sábàbí aburú fẹ́ dá kankan. Ẹ kà kún àwọn oníwákà wọn ní bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tún ń bínú sí. Ọlọ́run ṣáà ti gbèjà wájà kò tiẹ̀ ní ìdí ká bínú mọ́, kò ní ìdí ká bínú mọ́ tọrọ Ọlọ́run ọba àlékè ọlá ó ti gbèjà. Ọlọ́run ní padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa àní nájà wàràwàrà, Ọlọ́run ní já nájà wéréwéré, ọba tó ní wọ́n ò ní jẹ́ ká nájà kankan. Ọlọ́run Nábì wa Muhammad ajé akàfílà káwọ́là ni mí Ìbàdàn làwà nílé Olúyọ̀lé ọmọ àjẹgbín ọmọ àjẹgbín jẹ̀karahun ọmọ àfikárahun fọ́rímù. Ilé wa ni wọ́n ń pè nílé Ìmọ̀dàpọ̀ Mọ́lá. Ẹ dákun ẹ bá mi ra ntí mò ń tà o, ẹ ra ntí mò ń tà o. Èmi lolùdásílẹ̀ Kaula International Group of Schools o, ẹ ra ntí mò ń tà o. Ẹ kàn mọ́ wá Western education, Islamic education, Quranic recitation, Quranic memorization. Ẹ wá ọmọ yóò lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Ẹ tún bá ra ntí mò ń tà o. Ìkan nínú àwọn private operator ni mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ patronize mi, ẹ patronize. Ẹ jẹ́ mú yín lọ Mọ́kà kẹ́ ẹ ṣàṣepé iṣẹ́ pẹ̀lú ògo Ọlọ́run bá àlékè ọlá tó jẹ́ pé ìmú ìṣe tàwáàfù bẹ́ẹ̀ bá ṣe fẹ́, á ṣe Sàfà àti Márùwà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Àìsàn olóṣèlú àti ẹ̀mọ́lé olówó kankan àsáwọn gbìyànjú náà ni. Lẹ́yìn náà ẹ má pẹ́ gbàgbé mò ń prepare fún 40 years in Dawa. 40 years in Dawa. Àdúpẹ́ fọlọ́run pé bọ́nà yẹn ṣe nárò tó Olúwa ń bá wa tọ̀ wọ́n. Àdáràn bẹ́ẹ̀ àfòrò ń bẹ̀ àfàwọn tí ẹ kẹ̀ bínú Ọlọ́run láàrin ẹ̀. A sì dúpẹ́ wípé Ọlọ́run kì í sọba alábòsí ọbábòsí tán. Àdúpẹ́ gan ni. A kí gbogbo ẹ̀yin ará Ọ̀ṣun ní kíkẹ́ àlùbáríkà, kíkẹ́ oríire àti tùdùnú àti tayọ̀. Àánú Ọlọ́run ìkẹrẹ àlùbáríkà rẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bẹ́ẹ̀ nìkan wá gbé pẹ̀lú ògo Ọlọ́run. Mo appreciate Ọlọ́run lára yín o. I love you all. Gbogbo ẹ̀yin ará Ọ̀ṣun mo nífẹ̀ẹ́ Ọlọ́run lára yín. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Gọ́vnà Ọlọ́run jẹ́ tún ṣàṣeyọrí dáadáa. Ìdùnnú àtayọ̀ lẹ́ fi kúrò níjọba. Wọn ní lẹ́kọ̀ọ́ mọ́ yín kúrò lórí ìjọba yẹn o. Wọn ní lẹ́ pure water mọ́ yín kúrò lórí ìjọba yẹn. Ẹ ní sì ṣe ìgbéraga tí máa gbé ẹ̀dá wọ̀ tí máa jẹ́ kọ́lọ́ wọn padà lẹ́yìn ẹ̀dá kò ní balẹ̀ yín Gọ́vnà Adeleke. Ìgbéraga tí máa wọ ọkàn ẹ̀dá tẹ́ẹ̀dá ó fi máa sì ṣe fún àwọn tí wọ́n kún lọ́wọ́. Àwọn èèyàn kún yín lọ́wọ́ lọ́sùn o, àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o. Àtọ́ba àti joyè ọ̀tọ̀kùlúùlú wọ́n nífẹ̀ẹ́ yín lánìí tán, wọ́n nífẹ̀ẹ́ yín lánìí tán. Ẹni tí Ọlọ́run wá kádàrá kó sì ṣe tó fi kó bá ọ̀dà pàtì ẹ rí i pé Ọlọ́run náà ní tọ́lọ́run bá ti fẹ́ ṣe nǹkan fẹ́rú yóò wá wò pé òkè kọ́ta rẹ̀ kó sì ṣe. Àwọn èèyàn ẹ wo bí àwọn èèyàn ṣe túyáyá gbogbo àwọn governors APC governors gbogbo orílẹ̀-èdè Nàìjíríà
tí wọ́n wá sí Ọ̀ṣun ìdí òpù wípé kí wọ́n kún Alhaji à ń bọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lóríṣiríṣi àwọn èèyàn yéèyàn òun náà ni wọ́n wá nítorí pé kálukú máa ń jà fún pátì ẹ̀ iṣẹ́ oyin ẹ̀yin olóṣèlú nìyẹn kúkú ní permanent friend ní permanent enemy bẹ́rọ̀ Àyìnkẹ́ ṣe dá gbogbo àrà tó yìí tó bá di àárọ̀ ọ̀la tó bá wá sẹ́nu ọ̀nà gọ́fìnà Adélékè wà láì wọ́n tún sílẹ̀kùn fún ìyẹn ti wà lórí àdéhùn gbogbo olóṣèlú ayé pé ẹ mọ̀jẹ̀ abáwara wa sọ̀ tá à ṣe tán o àmọ́ bí wọ́n bá ń sọ̀tà lọ́hùn ikọ̀ káwọn okú ń gbà náà ẹ wo iye àwọn èèyàn tẹ́mi wọn sọnù gbogbo tẹ́mi wọn ti sọnù ní ìsìn wọn lè ròyìn ẹ̀yìn ogun mọ́ àwọn ti bógun lọ nìyẹn Ọlọ́run tọmọtọmọ Ọlọ́run dákun mọ̀jẹ̀ abógun lọ Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run bá kọ́ yín máa ṣe o Ọlọ́run bá pẹ̀lú yín o la hawla wala quwwata illa billah Alhaji à ń bọ̀ náà Ọlọ́run bá pẹ̀lú yín yóò ṣàánú ẹ̀yin náà yóò jẹ́ kẹ́ ẹ débẹ̀ ẹ ní lọ bẹ̀ kẹ́ ẹ padà bọ́lọ̀ ń bá ti pẹ̀ Ọlọ́run wọn pẹ̀lú yín ẹ sá mọ́ drop dáadáa ẹ mọ́ drop ṣẹ́rí ẹ mọ́ drop ìwárí inú mi sì dùn mùsùlùmí dáadáa níyàwó yín tẹ́lẹ̀ náà gbogbo àwọn tá a kì í sọ olóṣèlú kò sẹ́ńtì ò níbi títí ń ṣe dáadáa ti fi wojú rẹ̀ Ọlọ́run wẹ̀ ẹ mọ́ torí òṣèlú dáadáa yẹn n tó ṣàánú àwọn Adélékè jù ó ní pé bí wọ́n ṣe ń maintain ọlá nílé wọn wọ́n ń spread ẹ̀fẹ́ lòmíì wọ́n ń fẹ́ lòmíì yìí náà kún nǹkan tó kún wọn lọ́wọ́ Ọlọ́run ó pẹ̀lú wa ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam